Africa Content TV. Ògo tó ń gbogbo tó ń tanná ògo. Ọlọ́run sẹ́ tó ń tanná ògo. Ọlọ́run jọmọ gbéra tán. Alati double and tall. Wọ́n ní ẹ̀kọ́ lọ́nlẹ̀ mọ́ bẹ́ẹ̀ fún ẹ̀rọ fún ẹ̀. You already know. Cinema. Let's go ginger. 3 o'clock. Ó ṣe sọ. Ẹ ní wàhálà ẹ̀jẹ̀ fún ìyá. Godfather GT. Business lounge. Father and son. Life and direct. Yes, sir. Powerful place around. Yes, sir. Deja vu. Opo. And they are taking all the tobe. Yes, sir. Yeah. Yeah. They are taking all the They are too proud. Yes. Father and son. The UK. Deja vu. Opo. The powerful one. Ẹ máa ṣe kíní ẹ pẹ̀lú style ni. Style náà mo fi ṣe. Bẹ̀ṣẹ̀ ń lọ yẹn ó ti wà ojú ọ̀sẹ̀ ṣe kíní. Orí àwọn èèyàn ẹlòmíì ò láìka àwọn òjẹ́gẹ́ pọ́ǹtì nísìnyí.